èmi pẹ̀lú Àyùbá à ń tiraka. Adéwálé Àyùbá. bọ́lẹ̀ tí jọ ń tiraka. Òun wà níkẹ́nẹ́ á wá mi wá sí Ṣàgámù. nígbà tó táàmù kan ẹnìkan gbé wa lọ sí Ìkútọ́nù, ó gbé Àyùbá náà lọ, ó lù ní jìbìtì. ibi orí dání sí là ń gbé ẹ̀dá pẹ́ láyọ̀ mọ́ ni kádàrá kálukú tẹ̀lé wa sáré. àwọn kan tí n bá dé ọ̀dọ̀ wọn orí stéèjì wọn máa fi máa ṣe ẹ̀yẹ tí n bá ní ẹ jẹ́ kí n kọrin fún bí náà, ẹ jẹ́ kí n kọrin nǹkan kan. wọ́n máa ní bàbá lọ jókòó, orin wo lẹ́yìn dẹ̀ lè kọ. àìrí play lọ yẹn àwọn boys mi wọ́n yapa. ẹni bá lọ bínú sí wa ìyá bínú kú, ẹni bá ti yọ́nú sí wa ìyá rí rere, ẹni bá ti yọ́nú sí wa ìyá rí rere o, ẹni bá lọ bínú sí wa ìyá bínú. ẹ tún káàbọ̀ sí orí ètò yìí. ibi orí dání sí là ń gbé kádàrá kálukú tẹ̀lé wa sáré o. orí ẹni làwúrẹ́ àyànmọ́ ní kádàrá o, kádàrá kálukú tẹ̀lé wa sáré. orí ẹni làwúrẹ́ ṣe orin wo ni ká sọ pé nǹkan gangan. mo kọ́ fújì, mo dẹ̀ ń kọ́ àpàlà. èwo lẹ kọ́kọ́ fi bẹ̀rẹ̀. fújì ni mo kọ́ fi bẹ̀rẹ̀ ní 73 ní Ṣàgámù bí náà ni. 1973 mo ti bẹ̀rẹ̀ ní ṣeré fújì. 51 years mà nìyẹn. bẹ́ẹ̀ ni. kí lẹ orúkọ táwọn èèyàn mọ̀ yín sí. wọ́n mọ̀ mí sí Raimi Àkànní, fújì composer ni ọ̀pọ̀lọpọ̀ mọ̀ mí sí ní Ṣàgámù bí. Raimi Àkànní. bẹ́ẹ̀ ni. fújì composer. bẹ́ẹ̀ ni. ní Ṣàgámù. bẹ́ẹ̀ ni sà. fújì. lágbára Ọlọ́run. nígbà tẹ́ jáde 1973 yẹn àwọn wo ló tún wà ní Ṣàgámù báyìí tó ń kọ fújì. ọ̀gá wa Jóbí Ewé àti ọ̀gbẹ́ni kan náà yẹn náà wọ́n ti ṣaláìsí nísìnyí, à ń pè ní Àyìndé the president. ní after ẹ̀ náà ni àwọn kọ́ńtẹ̀ tó wá ń jáde lóríṣiríṣi tí wọ́n dẹ̀ tún kọ fújì. báwo ni ẹ̀yin ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì gangan. ṣe rí nígbà tí màá bẹ̀rẹ̀ iṣẹ́ fújì, mò ń ṣe iṣẹ́ fọ́níṣọ̀ ńgbà yẹn, kápẹ́ńtà náà ń pè wọ́n gbà yẹn. ẹ̀ ń ṣe kápẹ́ńtà. mo ṣe kó àwọn boys jọ nìyẹn ní eré fújì yẹn nìyẹn. ní táàmù yẹn mo kọ orin kan nígbà tí Haruna Ìṣọ̀lá kú ní 1983 yẹn, bí mo ṣe kọ orin yẹn fún Ìṣọ̀lá Haruna nìyẹn. ẹ délé bá fújì ni àbí báwo lọ̀rọ̀ orin ṣe dé nínú ọ̀rọ̀ tí ń gan. ẹ ṣe olórin ni bàbá mi àmọ́ kì í ṣe fújì. kí ló ń kọ. ó máa ń kọ orin fún àwọn olórí ńgbà yẹn, Èkútẹ̀ ló ń kọ ńgbà yẹn. ní Ṣàgámù. ní Ìṣàrà. Ìṣàrà. bẹ́ẹ̀ ni. ọmọ Ìṣàrà lèmi. ọmọ Ṣàgámù ni ti bí Ṣàgámù ṣáà ni mo ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ eré fújì. wéré ni bàbá yín kọ. bẹ́ẹ̀ ni. ẹ wá lọ kọ́ṣẹ́ fújì níbì kan ni àbí. ẹ ṣe rí àpàlà yẹn, mo kọ́ iṣẹ́ àpàlà ní ọwọ́ ẹ̀gbọ́n mi kan, à ń pè ní Ẹ̀mí Lójú Ògúnsànyà, ó ti kú Ọlọ́run fọ́run kẹ́. fújì lẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí kọ. bẹ́ẹ̀ ni, nígbà tí mo kúrò lọ́dọ̀ bàbá yẹn, mo wá bẹ̀rẹ̀ sí ní lọ kọ́ṣẹ́, lọ máa kọ eré fújì. mo sì bẹ̀rẹ̀ sí ní kọ ẹ tún orin kọ́ ní fújì fújì yẹn. lọ́wọ́ èèyàn ni. mi ò kọ́ fújì lọ́wọ́ èèyàn. kí ló dé tẹ fàpàlà lẹ̀ tẹ lọ sí di fújì. ẹ ṣe àwọn boys ló ní bàbá ẹ jẹ́ ká máa kọ fújì náà, ká máa kọ fújì. ok, tó bá yẹ pé fújì lẹ kò sí èyí tí mo mọ̀, kò sí èyí tí mo ṣàmọ̀. kí ni ìyàtọ̀ tó wà láàrin àpàlà àti fújì. ẹ ṣe ìyàtọ̀ wà nú ẹ o, because àpàlà eré slow motion ni, fújì kẹrẹ fast beat ni. ìdí tí mo fi bẹ̀rẹ̀ sí ní kọ fújì ni pé a bá ṣe lọ ṣe mítìnì ní Ìbàdàn Ìdí Arẹrẹ ní ọ̀dọ̀ bàbá oníṣẹ̀kẹ̀rẹ̀ ni wọ́n sọ pé ta ló máa jẹ́ gẹ́gẹ́ bí onífújì tá a bá dé Ṣàgámù pé kí onítọ̀hún kó jáde. bí mo ṣe jáde nìyẹn. èmi Ọlálékan tó Olóròdé tó ń kọ fújì ńgbà yẹn, bí mo ṣe jáde nìyẹn pé èmi ń kọ́ màá bẹ̀rẹ̀ sí máa kọ fújì. bí wọ́n ṣe rẹ́gísítà mi nìyẹn pé ok eléyìí ni onífújì láti Ìṣàgámù. mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọ fújì nìyẹn. ta ló kọ́kọ́ kọ fújì ní Ṣàgámù. ẹni tó kọ́kọ́ kọ fújì ní Ṣàgámù náà ó ti kú, à ń pè ní Àyìndé Ewé Ọlà.
èmi pẹ̀lú Àyùbá à ń tiraka. ẹ̀yin àti talẹ̀ ń tiraka. èmi pẹ̀lú Adéwálé Àyùbá. bọ́lẹ̀ tíjọ́ ń tiraka. òun wà ní Kẹ̀nẹ́ á wá mi wá sí Ṣàgámù. nígbà tó táàmù kan ẹnìkan gbé wa lọ sí Ìkútọ́nù à ń pè ní Sunday ọmọ Olúkolú. ó gbé wa lọ sí Ìkútọ́nù ó lù wá ní jìbìtì ńgbà yẹn. èmi pẹ̀lú Àyùbá ó gbé Àyùbá náà lọ ó lù ní jìbìtì. ó pè wá lélẹ́rẹ́ bí a ṣe lọ ṣeré fún gbogbo owó tí a pa ó gbẹ́sẹ̀ lé. after ẹ̀ ló ṣe pé Àyùbá pé kó wá play fún òun nígbà tí bàbá ẹ̀ ń ṣí ilé kan ní Bàtọ̀rọ̀ ní Ṣàgámù ń bí. Kọ́sógù bó ṣe àbádọ́run Àyùbá sí orí ilé bàbá ẹ̀ nìyẹn tó ní kó lọ sẹ́ẹ̀tì sókè. mo ní Àyùbá kí ni Sunday gbé ẹ wá ṣe ń bí náà? ó mà ga o. ó ní àbórí nísìnyí àwọn ọmọ wẹ́wẹ́ ló ń jó ní iwájú ẹ̀ ń gbà yẹn ká má fàdí ọ̀rọ̀ gùsà ní ìsìn náà. wọ́n ní Sunday Ọlọ́run jẹ́ kó ṣe ọmọlúwàbí òun náà ti kú nísìnyí o Sunday yẹn ti kú o. láti ibẹ̀ lọ sá bí Àyùbá ṣe pè mí nìyẹn tó ní bàbá Akins òun máa lọ sí Èkó pé ẹ̀gbọ́n òun kan ní hòtẹ́ẹ̀lì lẹ́kọ̀ọ́ pé àbí màá jẹ́ ká ìjọ lọ pé a máa jọ transfer jump yẹn fún ra wa ní hòtẹ́ẹ̀lì yẹn. wọ́n ní mi ò lè lọ ó ní torí ìyàwó mi ṣẹ̀ṣẹ̀ bímọ ní bí Àyùbá ṣe gba Èkó lọ nìyẹn. ìbẹ̀ṣà ló ti bẹ̀rẹ̀ sí ní ṣàṣeyọrí. tó bá yẹ pé mo tẹ̀lé Àyùbá lọ ń gbà yẹn a máa ìjọ ṣàṣeyọrí ní Èkó yẹn ń gbà yẹn. ṣáàyùbá wa ti rántí yín rárá báyìí. àfi tó bá rí mi o àfi tó bá rí mi Àyùbá tó bá rí mi á mọ̀ pé yes bàbá yìí ni lóòótọ́ bàbá yìí ni lóòótọ́. ẹ tí ì ra láti gbà yẹn. a ò tí ì ríra. a ò tí ì ríra. láti ìgbà táyùbá ti kú ní Rẹ́mọ. bẹ́ẹ̀ ni a ò tí ì ríra o àtọ́. bó tiẹ̀ jẹ́ ẹ̀kan. wàláhì a ò tí ì ríra. gbà míì tó bá wá play níbi tí n bá ní kí n wọlé kí n lọ sórí stage ẹ̀ àwọn boys yẹn máa ní ẹ má wọlé pàtì tí máa fi wọlé dà káàdì tí máa fi wọlé dà ẹ jẹ́ kí n rí Àyùbá mo fẹ́ rí ni àní kò sáyè. bá a ṣe wá mo fídíò ìtàdé yóò bàbá ránṣẹ́ pé yín kọ́. màá lọ bá ẹ jọ sọ̀rọ̀ òun gan tóun gan bá rí mi àánú á ṣe. ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ bá mọ olórin fújì tó ń jẹ́ Adéwálé Àyùbá ẹ bá a share fídíò ìdọ́dọ̀ wọn. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba táàmù yẹn àwọn boys méjì kan à ń pè wọ́n ní Táyé Kẹ́yìn àwọn ló ń lùlù fún Adéwálé Àyùbá tí wọ́n bá ti ní play wọ́n máa wá sọ́dọ̀ mi ní Ṣàgá tó máa wá bá mi play lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn Ọlọ́run kó kọ́ wa mọ̀ ṣe k'Adéwálé Àyùbá kó máa ní lọ síwájú kémi gan kí n ní. náà ìgbà tẹ́ bẹ̀rẹ̀ fújì ń Ṣàgámù yẹn báwo ni iṣẹ́ fújì ṣe rí. ó dùn. kí ló dùn bẹ́ẹ̀. because mi ò ní play ń Ṣàgámù bí Ìjẹ̀bú-Òde Òde Ògbólú Ayépé bí mo ṣe lọ ń ṣeré nìyẹn nígbà yẹn tí mo lọ ń ṣeré fújì èbí pé wọ́n mọ̀ mí káàkiri nígbà yẹn àmọ́ nígbà tí àdánwò yìí máa dé instrument mi ó jó on stage mi ò wá rí olùrànlọ́wọ́. kí lẹ ló ṣẹlẹ̀ sí yìí. instrument mi ó burn on stage. ṣé kò ń ṣe pé engineer tó set lọ́jọ́ yẹn. engineer tó set lọ́jọ́ yẹn ló jẹ́ kó burn gbogbo speaker yẹn kàn jó ni ó burn. mo lọ play fún ọ ní Sábó ní Ṣàgámù mi. iṣẹ́ wa jóná. iṣẹ́ yẹn wá jóná. kí lẹ á fi parí eré lọ́jọ́ yẹn. mo fi Ọlọ́run ṣẹlẹ́rìí wọ́n kàn lọ bá mi wá bí àpótí bíi mélòó kan òun ni mo lọ fi play fún àwọn alásàlátù yẹn gbà yẹn Ọlọ́run kó kọ́ wa mọ̀ ọ́ ṣe. ọ̀gá o ìbálẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. rẹ́kọ̀dù àkọ́kọ́ tí mo ṣe náà nǹkan bíi ọdún 3 sẹ́yìn ni mo ṣe. kí ló dé kò sórin lẹ̀ ni. rí ń tààmù yẹn Ọlọ́run má jẹ́ ká rí dààmú o àwọn àgbàlagbà ń pòwe pé ajá tó bá lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ mi ò rí olùrànlọ́wọ́ rárá mo ṣe dúró nìyẹn mo wá lọ ń ṣe furniture mo wá lọ ń ṣe carpenter mo bẹ̀rẹ̀ padà sí carpenter yẹn mo ṣe lọ ń ṣe nìyẹn títí ní ọ̀rẹ́ mi kan wá ní Akànnì má sùn kí ló ṣe ẹ jẹ́ ká wá solution sí lọ ṣe record mo wá lọ bá máàlù kan à ń pè ní Ọlá Fatia recording studio ọ̀rẹ́ mi yẹn wá ní ó jẹ́ àpàlà ní máa kọ́ kí n kọ́ ó dẹ̀ jẹ́ fújì mo ní jẹ́ kí n kúkú kọ́ àpàlà yẹn ó ní ṣé o mọ̀ pé òun ni a fi ń ṣe practice ń bì ó ní kí n kọ́ náà rẹ̀ sí ń ṣe practice yẹn
ọjọ́ tí mo lọ sí ọ̀dọ̀ Ọlá Fatia níṣẹ́ ló kọ́ wò mí báyìí pé eré wo leléyìí fẹ́ ṣe ìyàwó ẹ̀ ní ṣé bàbá yìí sì lè ṣeré ṣá mo ní kí ló dé ọ̀rọ̀ ẹ̀ kàn ta sí mi létí mo ní kí ló dé mo ní màá ṣeré Ọlá Fatia ní kí n dúró ní pálọ̀ ó ní kí n tẹ̀ kọ́ kọrin tí màá kọ náà bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin yẹn pé ibi orí dání sí là ń gbé ẹ̀dá pẹ́ láyọ̀ mọ́ ni kádàrá kálukú tẹ̀lé wa sáré bí mo ṣe gbórin gbẹ́nu lé orin yẹn bó ṣe ní òtítọ́ ó yá ìwọ stúdíò mo ṣe wọ stúdíò nìyẹn mo ṣàkọrin yẹn mo fi kí ìgbà ẹni kábíyèsí tó joyè ọba tó wà lórí oyè tí mo fi kí orí ẹni láwùrè àyànmọ́ ní kádàrá o kádàrá kálukú tẹ̀lé wa sáyé àti ìjọba ní Rẹ́mọ Àjàyí tí ẹ yàtọ̀ gbogbo ayé péjú kábíyèsí ẹ ò Babátúndé Àjàyí jọba ní Rẹ́mọ Babátúndé jọkàrìgbò ìgbà ẹ kò sàn wá o aláboyún bímọ wẹ́rẹ́ àgàn àtọwọ́ bòsùn o ìsọwọ́ oníṣòwò kan rí tọwọ́ ṣe bí mo ṣe mórin mẹ́nu lé orin yẹn bí Ọlá Fatia ṣe ní bàbá ẹ fọkàn yín balẹ̀ wàá bá ń ṣe rẹ́kọ̀dù yẹn wà lọ́wọ́ mi bí mo ṣe wà bí mo ṣe jókòó yìí ṣe rẹ́kọ̀dù yẹn mo ṣe ó jáde bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní gbọ́sọ̀gù ṣá láti gbà yẹn àwọn tí Ọlá Fatia kó rẹ́kọ̀dù yẹn fún àwọn ẹgbẹ́ man wọ́n kàn fi mí ṣe yẹ̀yẹ́ ni pé ẹjọ́ ẹfílẹ̀ rẹ́kọ̀dù orin wo ló fẹ́ kọ́nú rẹ́kọ̀dù yẹn orin wo ló fẹ́ kọ́nú rẹ́kọ̀dù yẹn wọ́n ṣe ṣọ́ọ̀nù mi nìyẹn rẹ́kọ̀dù yẹn wọ́n wá bá mi ta wọ́n bá mi polówó ẹ̀ mo bá lọ bá wọn pé ẹ̀yin pípù yìí débi pé chairman wọn tó wà lábẹ́kúta ó wá bá mi lọ́jọ́ tó àwọn pípù yìí wọ́n lọ́ọ̀ṣì rẹ́kọ̀dù yẹn fún mi o àwọn ẹgbẹ́ máa ní wọ́n lọ́ọ̀ṣì rẹ́kọ̀dù yẹn fún mi but àwọn inú níbí ni kò kọta ìmọ̀ wá hù wọ́n gba rẹ́kọ̀dù yẹn lọ́wọ́ mi wọn ò tẹ̀ bá mi ta rárá wọn ò tẹ̀ polówó mi mo wá lọ bá wọn pé kí ló dé ṣé mo ṣe yín ni mi ò gbọ́ rẹ́kọ̀dù yìí nígboro mi ò gbọ́ lórí stage kí ló ṣe yín ìkan wá bá mi pé ṣé ìwé èmi nìkan ni mò ń ṣe rẹ́kọ̀dù ni ṣé èmi nìkan ni mò ń ṣe rẹ́kọ̀dù ni jọ̀ọ́ jẹ́ káwọn gbádùn jàre mo wá lọ bá wọn ní mítìnì wọn ẹ má ṣe báyìí fún mi ẹ má ṣe báyìí fún mi ọlọ́wọ́n bá tó wà lẹ́yìn mi mo kàn ń wò ní tèmi àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ra rẹ́kọ̀dù yẹn lọ́wọ́ mi ọ̀pọ̀lọpọ̀ rà á lọ́wọ́ mi ní táàmù yẹn débi pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ṣé rẹ́kọ̀dù kan tẹ́ wá ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni ẹyọ kan ṣọ yẹn náà ni mo ṣe. bọ̀tò orin ṣì wà ńlẹ̀. orin wà o. àwọn tó bá fẹ́ rẹ́kọ̀dù yẹn sì ń kọ́ ṣọ́wọ́ yín náà ló ṣì wà. ó wà lọ́wọ́ mi. ibi orí dání sí làgbé. bá fẹ́ rẹ́kọ̀dù ìṣá wọ́n lè gẹ̀ẹ́tì ẹ̀ lọ́wọ́ wọ́n á gẹ̀ẹ́tì ẹ̀ lọ́wọ́ mi. àwọn ìrírí mi wo lẹ tún ní ìdíṣẹ́ fújì láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀. lórí orin fújì yẹn nísìnyí mo kọ orin kan bẹ́ẹ̀. ẹni bá lọ bínú sí wa ìyá bínú kú ẹni bá ti yọ́nú sí wa ìyá rí rere ẹni bá ti yọ́nú sí wa ìyá rí rere o ẹni bá lọ bínú sí wa ìyá bínú kú. ṣé tí mọ̀ pórí adé wa ò ní sùn tá ṣé tí mọ̀ pórí adé wa ò ní sùn tá Àkànní adé mi ra ìmì mi alákànní adé mi ra ìmì mi o ẹni bá lọ bínú sí wa ìyá bínú kú. Àkànní ra ìmì mi mo gbére mi dé ikọ̀ olókùn wọn là mí bàbá mọ́ lára ajíra ìmì mi Àkànní àǹdé orí ló ní ṣe ra ìmì o Àkànní mi ra ìmì mo gbére mi dé. Orúkọ tí ẹ bá pè mí ni màá fi lówó orúkọ tí ẹ bá pè mí o ni màá fi ṣoríire ẹ pè mí lórúkọ Àkànní ra ìmì mi ẹ pè mí lórúkọ Àkànní kọ̀ǹpósà mi ikọ̀ olókùn ọ̀la mi bàbá mọ́ lára ajíkọ̀ dídùn ní Àkànní. bàbá lẹ́yìn Adéwálé Àyùbá olórin míì wo ni nǹkan kan ti jọ payín pọ̀ rí nínú àwọn olórin látà nílẹ̀ Nàìjíríà. ẹ rí àwọn olórin tí a nílẹ̀ Nàìjíríà àwọn kan ti kú
because nígbà tí mo jáde èmi pẹ̀lú Sàwábà Ìyàndá tó bá wá play bí ó máa wá mi wá ìgbà yẹn Bokos Atọ́lágbé tó bá wá play ní Ṣàgámù gbà yẹn wọ́n á wá mi wá. Sàwábà Ìyàndá Adéwálé Bokos. bẹ́ẹ̀ ni wọ́n á wá mi wá tó bá wá play wọ́n á wá rest lọ́dọ̀ mi tó bá tó time tó máa lọ sórí stage wọ́n á máa lọ màá lead wọn lọ bẹ́ẹ̀ agbádá owó kọ́lọ́hún fọ̀run kẹ́ wọn. olórin àsìkò yìí ń kọ́. àwọn olórin àsìkò yìí mi ò tí mi pẹ̀lú ìkọ̀kan ò tí ì wà pẹ̀lú ra wa o àbí òye yín. bẹ́ẹ̀ ṣe jágbá olórin ìsìn olórin wo ló lè torin ṣẹlẹ̀ tẹ́rù máa bà yín pé ẹ̀rù pẹ̀lẹ̀ kọrin o. kò sí olórin tó máa torin ṣẹlẹ̀ tẹ́rù máa bà mí o. ṣẹ́ẹ̀ṣì wà ń dìṣẹ́ fújì yẹn a gbọ́ pé nígbà kan ẹ kó ń di ẹ̀. ìgbà kan mo kó ń di ẹ̀ àmọ́ nígbà tí mo dẹ̀ ti ṣe rẹ́kọ̀dù yìí mo ì wà ń di ẹ̀ àmọ́ Ọlọ́run jẹ́ ká rí play lọ àìrí play lọ yẹn àwọn boys mi wọ́n yapa. so tí wọn bá fẹ́ pè yín sí nǹkan ṣe lè organize àwọn boys. lágbára Ọlọ́run tí wọ́n bá pè mí ní fújì nísìnyí àwọn boys á tẹ̀lé mi nítorí tí n bá pè wọ́n pé lágbájá tẹ̀mẹ̀jọ ó yá o mo ní play ní ọjọ́ báyìí wọ́n máa wá bá mi inú wọn máa dùn gan inú wọn máa dùn. sèyí ni bí táwọn kan ṣe ń wà á sìn tó wọ́n fẹ́ pè yín. bẹ́ẹ̀ni. ẹ ti sọ rírì kankan tẹ́ ẹ ti ní fún wa ń gbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ fújì. àwọn kan tí n bá dé ọ̀dọ̀ wọn orí stage wọn wọ́n máa fi máa ṣe ẹ̀yẹ tí n bá ní ẹ jẹ́ kí n kọrin fún bí náà ẹ jẹ́ kí n kọrin nǹkan kan wọ́n máa ní bàbá lọ jókòó orin wo lẹ́yìn dẹ̀ lè kọ ẹ má sọ bẹ́ẹ̀ orin wà lẹ́nu mi nǹkan kan wọ́n máa yẹ̀yẹ́ mi màá yá padà láti gbà yẹn tí n bá rí i pé wọ́n lọ play níṣẹ́ mo dẹ̀ máa wò wọ́n ni mi ò ní fẹ́ súnmọ́ wọn kó má bàa yẹ̀yẹ́ mi lóríṣiríṣi bẹ́ẹ̀. àwọn èèyàn ń wà káàkiri àgbáyé táwọn èèyàn bá fẹ́ pè yín báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo lọ́n lè pè yín sí. tó bá máa pè mí nísìnyí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 070 17 70 0838 ìyẹn bẹ́ẹ̀ mo dẹ̀ tún ní 080 77 67 31 66 pè mí sí nìyẹn. èwo ni WhatsApp ń bẹ̀. mi ò tí ì wọ WhatsApp. èmi dé alákan ni o ìkọ́ olókùn ọ̀la igi jẹ́gẹ́dẹ́ àjìrà ìrìn mi bàbá mọ́lára orí lòyìn ṣe àkànní àǹdé ẹ pè mí lórúkọ kí n lówó lọ́wọ́ ẹ bá pè mí lórúkọ kí n kọ́lé mọ́lé orúkọ tẹ bá pè mí o àkànní ràhìmí mi o orúkọ tẹ bá pè mí àkànní ràhìmí mi pè mí lórúkọ kí n kọ́lé mọ́lé ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ràhìmí mi mo ìwà lé o àkànní àǹdé orí adé òní sùtà àkànní mi ràhìmí ìkọ́ olókùn ọ̀la mi àjànàkú fojú iṣẹ́ ẹ̀wọ̀ ọba òkùnkùn tọrọ jẹ àkànní ràhìmí mi igi jẹ́gẹ́dẹ́ alóyìn lòun mú pèédé o. ẹ ṣe náà bàbá àkànní ràhìmí agboolé fújì ohun tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta iṣẹ́ gbọ́ díẹ̀ sí kí lẹ rí sáwọn rògbòdìyàn tó wà lágboolé fújì. ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe fújì tó ń bára wọn jà kò lẹ́tọ̀ọ́ ìfẹ́ ló yẹ ká máa fi bára wa lò lágboolé fújì nítorí ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé amúlùúdùn ni wá wọn ò dẹ̀ gbúdọ̀ tún máa gbọ́ orin tí ó kù díẹ̀ káàtó wọn ò gbúdọ̀ máa gbọ́ orin tó kù díẹ̀ káàtó pé báyà tó ń bára wa jà lágboolé fújì àwọn baba ńlá wa wọ́n ti ṣe ńṣe ló yẹ ká dẹ̀ tún máa gbé ara wa ga ká máa gbéra wa lárugẹ Ọlọ́run kó kọ́ wa mọ̀ ṣe bẹ́ẹ̀ ni. tẹ bá táyé wá ṣẹlẹ̀ yàdí fújì. tí n bá táyé wá màá kọrin o ó dà bó jẹ́ obìnrin ni mo yà màá kọrin bó dẹ̀ jẹ́ ọkùnrin ni mo tún táyé wá màá kọrin. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà.